Yorubawuyi. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Where we stand? Where we stand? See the batty right there, Tony the low matter. Daddy, lọ́dọ̀ yà ní bá sùn lọ́rù. $20 million ní lọ́wọ́ wa. Níbo la ti fẹ́ $20 million? Lọ́dọ̀ yà ní bá sùn lọ́rù. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí $20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kankan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kankan wo lè gẹ́ ní tákan ẹ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí ẹ̀ ń la fẹ́ kan gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí ní ìbẹ̀ òun láì bá wọn sọ̀rọ̀. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí ní bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́tẹ̀. Ibi tẹ́ bá wà dé, àdé tí tẹ̀ padà. Ọmọ kàwé kò wá ríṣẹ́, ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe, ìyẹn gangan lẹ ò rí ṣe. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, àwa ṣe tán ti padà. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́, àwa ń lọ. A ò ṣe mọ́, àwa ń lọ. Ògún ẹ̀ dìde, Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde, Alálẹ̀kẹ̀ dìde, lọ́balọ́ba kẹ̀ dìde, Yorùbá ẹ̀ dìde. Sídìí bá ti bá jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé, àdé tí kò padà. Ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan ni o, ẹ má bínú o. Ìbéèrè yìí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo èèyàn. Mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi kọ́mẹ́ǹtì, kẹ́ bá mi fún mi ní èsì. Ìbéèrè wàláì, olóṣèlú Nàìjíríà ẹ kú ọgbọ́n, ẹ kú propaganda, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kú rọ́jú o. Ọlọ́run ń jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n, kí àwọn tó ń gbọ́n kó lè máa rí nǹkan tún jẹ bí iṣu. Kí ni ìbéèrè náà? Ẹ ṣe ẹni tó kọ́kọ́ bá mi sọ pé kí ni ìbéèrè náà? Ìbéèrè yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ó kan olórí, ó kan ẹlẹ́mù, ó kan gbogbo Yorùbá pátápátá, ó kan ọba, ó kan ìjòyè, ó kan àfà,
ó kàn gbé Yorùbá nation pátá ẹ̀yin tèmi ẹ káàbọ̀ kódà ọ̀rọ̀ tí mo sọ ó kọ APC Yorùbá ó kọ PDP Yorùbá ó kọ àwọn LP Yorùbá gbogbo ayé ló kàn ìbéèrè mi yìí ni pé nígbà tí Sunday Igboho wàhálà wọ́n ti twist brain wa wọ́n ti fi brain àwọn èèyàn jẹ́ kí ni ìṣí Nàìjíríà àìmọye èèyàn ní Nàìjíríà sí wọ́n ní di brain tó kún bọ̀ tó brain wọ́n ti reverse sẹ́yìn wọ́n ní di brain tó kún bọ̀ òun lè ṣiṣẹ́ yìí káwọ́dà ní Jumia àbí ká lọ sí brain Taiwan lẹ́lòmí ń lò Nàìjíríà ń sìn àmàdídì la lọ sí Germany. Now you know the question. What is the question? If you get the question, I will give you $1. I'll be one kobo. I'll be $1. If you know the question, please put it there. Now you know the question. What is the question? I want to know. You don't know the question. You don't know the question. No, you are just deceiving me. Yorubawuyi o dejo ma koya kukute ìbéèrè gan koya kukute ó kan APC ó kan LP gbogbo èèyàn ní ìbéèrè yìí kan àwọn tí ìbéèrè yìí wá kan jù tí ìbéèrè yẹn ti ṣubú jù mo fi style en tó pé mo òun mọ ìbéèrè náà mo fi style wo comment yín ni o níbo la tún já sí ajá sínú ilé wa ajá sí Yorùbá nation Yorubawuyi bo la tún já sí wà la Yorùbá nation la já sí. If Igboho cannot chase Fulani, why should MC chase Igbo and stop them from voting? You lie. Gba. Ìbéèrè tí mo fẹ́ béèrè kọ́ yẹn. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé nígbà tí Sunday Igboho jáde tó ní a máa gba Yorùbá nation ní o. Yorùbá nation no. Yorùbá nation no going back. We want Yorùbá nation. A fẹ́ lẹ̀ wa. Àwọn religious bagots kan wọ́n bọ́ta ṣe bigot àbí bigot ẹjá ti mú kan bẹ́ẹ̀ wàláì èyìnbó ò ṣe sọ mọ́ pressure ti wà èyìnbó ò ṣe sọ mọ́ a máa sọ Yorùbá wàláì pressure ti wà nígbà tá Àdìsá jáde tó ní Yorùbá nation no la fẹ́ magot kọ́ ẹ̀yìn dé nìyẹn ṣé bẹ́ẹ̀ náà ni wàá gbóyìnbó tó ní ìdí ló jẹ́ magot jàre súnmọ́ ẹja sọ̀rọ̀ bàtọ́ lè gbóhùn ní a máa gba Yorùbá nation no àwọn kan bọ́ta àwọn wọ́n ṣe fìlà àwọn onífìlà pẹ́tẹ́kí wọ́n bọ́ta àwọn oníjàábù náà wọ́n bọ́ta wọ́n ní no àwọn rí àwọn àfáà lọ́tún àfáà lósì àti tí ò ti parí tírà tí ò ti parí alifu bàtà sa nílé kéwú gbogbo wọ́n bọ́ta wọ́n ní ẹlẹ́bọ ní Sunday Igboho wọ́n ní Sunday Igboho ò lè gba Yorùbá nation no fún wa wọ́n ní a lè tẹ̀lé lẹ́bọ wọ́n ní láíláyé òkè fèrí ní Sunday Igboho ò mọ Ọlọ́run àwọn èèyàn kéde wọ́n sọ Yorubawuyi Túndé wọ́n ní Sunday a lè sọ English pressure ti wà o pressure ti wà Yorùbá la máa sọ a lè sọ English pressure ti wà àgbéyìnbó no question yìí tó jẹ́ kíkíní yìí pẹ́ mo kàn need the answer everybody ó ní mi ṣe ní jẹ́ kí show yìí pẹ́ rárá tọ́ wọ́n ní a lè tẹ̀lé Sunday Igboho wọ́n ní lẹ́bọ ní Sunday Igboho wọ́n ní Sunday Igboho ò mọ Ọlọ́run wọ́n ní Sunday Igboho kò kí ń ṣe mùsùlùmí kò kí ń ṣe kírísítẹ́nì wọ́n ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn náà máa dájọ́ Sunday Igboho. Professor Yorubawuyi ẹ ṣé káàbọ̀. But my question now is wọ́n ti gbé wa ní gúrúmù o Ọlọ́run wọ́n ti gbé wa ní gógó wọ́n ti fi wá pa ọkọ̀ mi ò jíjà ní mọ́ wọ́n ti fi wá pa o APC wá fẹ́ dìbò ní Lagos State wọ́n wá lọ gbẹ́bọ lọ́sàn gangan àti ẹ̀rí ẹbọ lọ́wọ́ Sunday Igboho o wọ́n kàn sọ fún wa wípé ẹlẹ́bọ ni Sunday Igboho
rí Sunday Igboho kó gbé pàrọ̀ sọ́rùn kò ló lóńdè lẹ́yìn pé lọ sí gàngàn tó wọṣọ ogun ó dẹ̀ tún wọṣọ bò lórí ni so bá yẹ rí Sunday Igboho mọ náà nìyẹn but they came and brainwash us ẹ má tẹ̀lé Sunday Igboho ẹlẹ́bọ ni o olórìṣà ni o wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá nílẹ̀ lórìṣà wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá nílẹ̀ ẹlẹ́bọ now where are those afas mo sọ fún yín anything tó bá máa favor ẹ̀yin aráàlú these politicians will not do it for you they will only do what we ẹ̀yà mi lóyìnbó what will be their own benefits. You stand with Igboho, people are saying I stand with Igboho. So why do I stand pẹ̀lú Igboho ẹlẹ́bọ? Now please help me share this video. Ẹ bá mi share ká ẹ bá mi hashtag àwọn èèyàn. Ẹni Yorùbá wí pé ọ̀rọ̀ mi gba kin jókòó dáadáa. Ẹni mo ń béèrè question kan lọ́wọ́ àwọn èèyàn pé kon jọ torí tó lọ mo ń bẹ̀bẹ̀ I am begging. Ẹ bá mi gbé kíni yẹn pé an mo lè ṣe standing. That's the good question. A dá fún yín. Ẹ wò, mo kàn jókòó mo kàn rò ni. Where are those people that were telling us pé ká má tẹ̀lé Sunday Igboho, ẹlẹ́bọ ni Sunday Igboho? Where are they now? No. Why that you want to wàhálà ẹ̀yin fans mi, mo ti block gbogbo yín fele rin te rin yẹn. Ẹ̀yin fans mi kí ló te rin. Why are you guys laughing? Where are all these afas? Àwọn ní jalabi, àwọn àbí kí no jalabi and àbí jabu. No. Let them come and tell us why they gbé ẹbọ. I start with Sunday Igboho. Sunday Igboho tó ti dé ní jẹ́ ká gbọ́. I start with Sunday Igboho. They should come and tell us why do they gbé ẹbọ? Lọ́sàn gangan nítorí APC. Valid also. This is to tell you pé àwọn people they only use propaganda fẹ́yìn tálíkà bí tèmi. They will tell you ẹ má tẹ̀lé le Yorubawuyi aláwọ̀ lílọ ni o. Ẹ má tẹ̀lé. Báwo ìfẹ́ kíni? Báwo ìfẹ́ ṣe kíni báyìí? Yọ̀wọ́ kò fi kún. Àgbẹ̀yà ni ẹjọ́ wàláì máa tàn ni. Ẹ má wàláì ọwọ́ tí ń ro mí tó mo gbé dání ni. Ẹ bá gbọ́ mo gbé dání. Ìṣẹ̀ṣe làgbà. No. Don't tell me ìṣẹ̀ṣe làgbà here. All this only ìṣẹ̀ṣe, they should just come outside and come and tell us this. They should come and defend what I am saying. Don't block me. I don't block you. Multi-block everybody. Even multi-block Yorubawuyi fúnra rẹ̀. No, mo kàn béèrè ni. Can somebody just tell me? Ṣé ti wá rí ní sí pé Yorubawuyi ló ń bá yín sọ tọrọ. Ṣé ti rí pé èmi ni mo ń bá yín sọ ohun tó lè favor yín. The government, the politicians, àwọn ní jalabi àbí kílẹ̀ ikọ̀. The politicians, ẹ bá mi pín ètò yìí lọ sí gbogbo àwọn politicians. Ẹ wọ́n kó kan gbogbo àwọn àfáà lára. Ìsìlámù nation làwa ń fẹ́. Mufti wo, Ìsìlámù nation làwa ń fẹ́. Àwa ò fẹ́ Yorùbá nation gangan. Wàláì wọ́n ti gbà yín. Ọmọ Yorùbá, Nigerians, wàláì wọ́n ti gbà yín, wọ́n ti gbé yín ní gògó. Wàláì, wọ́n ti gbé yín ní gúrúmù. I told you. I always tell you pé propaganda, political strategy, àbí whatever, ni wọ́n ń lò fún yín, ẹ mọ̀ pé mi ò gbédè. Ṣó atan yín sàbí ò tan yín. Wọ́n mú almost 75% ẹ̀yin Mùsùlùmí, wọ́n tọ̀nù ẹ̀yin against Sunday Igboho by telling you pé Sunday Igboho ẹlẹ́bọ ni. Thank you for the stars. Oh yeah, wa lọ sókè. By telling you pé Sunday Igboho ẹlẹ́bọ. Ẹ bá mi hashtag gbogbo àwọn àfáà yẹn pátá tí wọ́n bọ́ tá ń gbà yẹn. Why don't they come outside and condemn the Ęębo and Oro? Tí wọ́n gbé Lagos State. Lagos State kọ́nà ti gbé o. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ni wọ́n ti gbé. Now, ta lè nìyàn Ọlọ́run o. Ta lè nìyàn Ọlọ́run. Sunday Igboho ó de Ògùn mọ́ra.
láti jà fún ilẹ̀ Yorùbá. And God so good. Lára ẹ má rẹ́rìn kí sàrìn akọ comment Yorubawuyi o tún ti dé, mo tún ti dé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wàláhì mo tún ti dé sí lọ́rùn. The politicians are just deceiving you. The politicians, their campaigners, they are just deceiving you. They are just using divide and rule láàrin yín. The same way they are using divide and rule láàrin ẹ̀yin àti Yorubawuyi. Yorubawuyi yẹn ẹ má dá lóhùn, Yorubawuyi yẹn ẹ má dá dé ẹ kìíní kan. They are just using divide and rule. Anything tó máa benefit yín, tó máa mú yín lajú, tó máa mú yín jẹ́ ìṣe, tó máa fi ṣe ẹyọkan. Political strategies. Ẹ mọ̀ pé mi ìgbédè. Political strategies ni wọ́n lò fún yín. Ohun tó máa mú tálíkà unite báyìí. Tẹ́ bá unite lẹ máa lè kọjú wọn pé wọn ò ṣèlú dáadáa. Wọ́n ti ní àwọn ajá wọn lórí Facebook. Wọ́n máa sọ fún yín pé Yorubawuyi yẹn kò tiẹ̀ fine. Yorubawuyi yẹn ọmọ aláró nílọ akálòlò. Yes, they are all fighting for their pockets. Tó bá pé àwọn àfáà yẹn, tó máa jẹ́ àwọn àfáà Ọlọ́run lóòótọ́. Àtẹ̀yìn àfáà tẹ comment lórí page mi náà gbà yẹn. Comment yín wà lọ́wọ́ mi o. Mo screenshot gbogbo comment oníkálukú yín ni o. Torí mo mọ̀ pé ọjọ́ èní máa wáyé. Tọ́mọ kékeré bá ń gẹ́gi nígbó, wàláì, àwọn àgbàlagbà ló mọ ibi tó máa ń wó sí. Gbogbo ẹ̀yin àfáà tẹ̀ bí mi gbà yẹn, Yorubawuyi ṣé mùsùlùmí ni wọ̀ yìí? Kí ló pè mí? Alágàbàǹgebè ẹ̀sìn. Àfáà Fatai tó ń pè mí ní alágàbàǹgebè ẹ̀sìn. Now you are congratulating Sanwó-Olú. Congratulations to Sanwó-Olú. Ẹni ibi ni ẹ́. Ó ti fi jáàbù kó yín ní gúrúmù. Ẹni ibi ni ẹ́. Alágàbàǹgebè ẹ̀sìn. Ṣé mùsùlùmí ni wọ̀ yìí ṣá? Ṣé mùsùlùmí? Ẹ máa sọ̀rọ̀ bí ẹni pé ilẹ̀ mú kọ́kọ́ ràdùjọ́ náà dání. Now wọ́n wá gbé ẹbọ. I am not condemning ìṣẹ̀ṣe o. Ṣé pé mi mo lè múra bí oníṣẹ̀ṣe lẹ́nìí. Mo lè múra bí mùsùlùmí lọ́la. Mo lè múra bí Christian lọ́la. That is to tell you pé I am a free person. Free-minded person lèmi. Èbó pọ̀ mi gbóyìnbó. Pressure ti wà máa sọ Yorùbá. Now ẹ bá mi share títí kókó gba àwọn tí wọ́n ń gbé yín mọ́ra ńjọ́ kìíní àná. Tí wọ́n sọ fún yín pé ẹlẹ́bọ ni Sunday Igboho. Ẹ̀kú Sunday Igboho ṣe bọ́ta bẹ́ẹ̀ wọ́n fò bọ́ta bí èkúté ni. Pum pum. Lẹ́ṣẹ̀ máa mọ̀ pé onírọ́ irọ́ ni wọ́n pa fún yín. Ẹ̀yà mi híyẹ̀ wàláì lẹ́yìn election yìí a máa kó fúnra wa. Súnmọ́ bí láìlẹ̀ sí láwà máa ṣí brain yín kalẹ̀. The same way tí wọ́n kọ̀ tí wọ́n tún school ṣe fáwọn ọmọ yín táwọn ọmọ yín strike. Tí wọ́n dẹ̀ sọ fún yín pé àwọn ọmọ tó strike kì í ṣẹjọ́ Sanwó-Olú, kì í ṣẹjọ́ Akíndélé, kì í ṣẹjọ́ kíní kan, kì í ṣẹjọ́ kíní kan, ẹjọ́ federal government, àwọn professor wọ́n parọ́ fún yín. Yet àwọn ọmọ tí wọ́n wà ń lo òyìnbó tí wọ́n ń kàwé. Aláì pressure ti wà o. Àgbéyìnbó pressure ti wà. Ẹ wá bá mi bèrè lọ́wọ́ gbogbo wọn. How many minutes mo ti lò? 59 to 59. Ẹ bá mi bèrè lọ́wọ́ gbogbo wọn pátápátá. Ẹni Yorubawuyi. Wàláì wọ́n ti brainwash everybody. Ẹni Yorubawuyi ní kí ló tí àwọn àfáà yẹn. All the àfáà, if you don't come out now, I am challenging you. Wàláì tí ẹ bá come out sí, èpè ló máa pa yín. Why don't you come out immediately? Because that same time you were coming out pum pum pum. Ọlọ́run sọ pé nínú suratu ẹ fàáyà. Ìmí ikùn mú fẹ́ lè jábọ́ ní mú ẹ̀. Ẹ fàáyà. Ẹ ń tàn wá. Ẹ gbé wa ní gúrúmù. Now, ojú yín ni wọ́n gbé ẹbọ ní Lagos State. Bó tẹ́ pé wèrè ló padà jẹ ẹbọ. Ẹ wá bọ́ tàkẹ́ wá fàáyà. Kẹ́ fi condemn kan tí wọ́n ṣe Lagos State. Hey, congratulations, àti wọlé. Àti
gbogbo ẹ̀yin àfà tí mo ti block yẹn torí show yìí mo máa lọ ṣí gbogbo yín kalẹ̀ pátápátá ẹ máa wo show yìí ìyálàyà yín mo rí mo wọ́n kùn bàbá yẹn máa wo show yìí tí n bá ti ṣe tó ń sìn má débi iṣẹ́ máa ṣí gbogbo yín lẹ̀ pátá kẹ́ lè bá rí show yìí tẹ́ ẹ bá wá bọ́ta kẹ́ wá condemn ẹbọ tí wọ́n gbé ní Lagos State kẹ́ lè jà wípé ẹ ò lè gbà kí Sanwó-Olú tó wọlé kó rúlù yín torí pé ẹlẹ́bọ ni ẹ lè gbà kí Tinubu tó wọlé kó rúlù yín torí pé ẹlẹ́bọ ni èpè ló máa pa yín 419 ó lè ẹ ti dí àwọn yóò ní stars ìyá mi Mary àpò yín ò ní gbẹ ẹ má rẹ́rìn wàhálà ẹ̀rín máa ń dùn yàn o gbogbo ẹ̀yin tẹ́ ń kọ kọ́mẹ́ǹtì ẹ̀rín máa ń dùn yàn wàhálà Nigeria àti wọ one chance. Nigeria is a business center. Wọ́n ti gbé yín ní handicap. Now, please put it in your comments now. Gbogbo ẹ̀yin tẹ́ hate Yorubawuyi. Torí mo ń sọ fún yín pé àwọn people yìí wọn ò ní ṣe nǹkan dáadáa fún yín, wọ́n kàn ń tàn yín ni. Àwọn tí wọ́n campaign fún wọn, propagandist ni wọ́n. Anybody tó bá ń sọ òótọ́ fún yín, they will make sure they turn your back to that person. They brainwash you. Àwọn religion bigots, they brainwashed you. Ọlọ́run sọ nínú àyá Al-Qur'ani pé Allahu pé mi ò máa yà. Ọlọ́run ní òun nìkan ní ká má sìn, ká má tẹ̀lé ẹlẹ́bọ, wọ́n wá lọ gbé wá. Láyé Ànábì kíní kan, ẹnìkan ṣẹbọ, ó wọ dandan ní straight. Ẹni tó tẹ̀lé ó wọ dandan ní straight, gbogbo èèyàn ló ṣà ń wọ iná yìí ni. Wọ́n ti gbé yín ní gógó. Wọ́n ti gbé yín ní gúrúmù. I am a Muslim. I am a Christian. I am oníṣẹ̀ṣe ẹlẹ́bọ confirmer. I not be Muslim. I not be Christian. I not be oníṣẹ̀ṣe. I am a free thinker that knows what is called humanity. Yes. They are now telling you, Gbadebo vosi àbí kí náà pé Gbadebo vongo àbí kí ló náà pé rẹ̀ tí o mọ̀ Gbadebo kò tó ní Radebo àbí kí ló náà pé rẹ̀. Now they are telling you. Ipe Gbadebo o kò lè jẹ́ kíní o. Lóòótọ́ mo ra àwọn tweet tí ẹ náà o tó fi tweet against Yorùbá o. They condemn Gbadebo for you. Ọmọ tí Fidausi olórí Fidausi tó máa bí fún Olúwo ṣé kò ní jọba àwo ẹ ń tọra yín tó bá dìgbà yẹn wọ́n á fi kinní kan bò lójú ṣé mo gbà tí Barrister tó fún ọmọ rẹ̀ lóyún lọ́ní Barrister ọmọ tó fún lóyún yẹn ọmọ tó fẹ́ yẹn ọmọ yẹn ńjọ́ súnú ẹ̀ wọ́n ní Barrister ló lọ kọ ńjọ́ súnú ọmọ yẹn Barrister jáde ó ní ṣe ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ Síkírù ló ṣẹlẹ̀ sí Àyíndé Bàrí ló fọmọ ọ̀rẹ́ ẹ̀ lóyún láì ṣèbátan àìṣẹbí táwọn aláròkàrò mi kiri káyé ó ń tàn lọ ọ̀rọ̀ Síkírà táwọn aláròkàrò mi kiri káyé ó ń tàn lọ ọ̀rọ̀ Síkírà awúsù mi láyìí mi náà ṣe tán ní ìrọjí mi láyé Ànábì kiri kan Ànábì ó kọ́kọ́ fẹ́ Rúkàyà ní Rúkàyà bá kú lẹ́yìn Rúkàyà o ní kìíní kan bá kú. Ó sọ pé ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì fẹ́ ọmọ rẹ̀ ṣe rí pé Ànábì Barrister Ànábì Síkírù Àyìndé Barrister ó lọ bá fọ̀rún kẹ́ bàbá rí bí yìí sí wọ́n gbé jáde nínú Al-Qur'ani nítorí pé àwọn ló ṣẹlẹ̀ sí tó bá pé tálíkà ló fọmọ rẹ̀ lóyún ni wọ́n á ní kó go sleep àbí go wake up ni tó pé mo tálíkà ló ṣẹlẹ̀ sí wọ́n á ní kó lọ lé ọmọ tálíkà yẹn lóko ni Gbadebo ro ti fún fo síwájú fọ́ǹsì àbí kí ló ń jẹ́ Gbadebo má yẹ kí n borúkọ ẹ̀ jẹ́ Gbadebo Rose Van àbí kí ló rúkọ ẹ̀ Gbadebo Rose Van Àjàlá mosquito mo kéré Àjàlá mosquito kíní kan ló bí lẹ́dà ń tẹ́ ti gbàgbé orin yẹn ó ní Abubakar
ó bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣọ̀rẹ́ ó fà ànábì lọ́mọ ẹ̀ Rúkàyà lẹ́yìn tó fẹ́ Rúkà kú ó tún fún lọ́mọ mi torí pé olówó ló ṣẹlẹ̀ sí tó pé tálíkà ló ṣẹlẹ̀ sí ni àwọn ará àdúgbò ni máa ní eléri ibú ó fẹ́ máa rẹ̀ lẹ́yìn tó pé tálíkà ló ṣẹlẹ̀ sí ni Rose Fund yìí sì ọlá pé Rose Fund Gbádébọ̀ má bínú orúkọ tí mo ṣe ń pè ẹ́ tó pé Gbádébọ̀ road sí tó bá yẹ pé ó wà lára olóṣèlú tẹ́lẹ̀ ni tó pé Tinubu ló fa Gbádébọ̀ kalẹ̀ ni wàláì tàláì bàbá ò bá jẹ́ Igbo kí yẹ jẹ́ Igbo á wọlé Commissioner of Lagos State mẹ́ta lójọ́ ọmọ Igbo tó ń bá Tinubu ṣèjọba wọn àwọn ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ìyá Igbo bàbá Igbo ní Lagos State wọn condemn àwọn ẹ pé wọn ọmọ Igbo ni wọn they are just brainwashing you now you can see nínú èmi àtàwọn tó ń purọ́ fún yín ta ló ń sòótọ́ nísìn they are just deceiving you they are just deceiving you divide and conquer ni divide and rule ni ẹ sọ pé Yorubawuyi ẹ bá mi share fídíò ìkó lọ viral ẹni mo sọ pé mo double challenge àwọn àfà tí wọ́n sọ pé Sunday Igboho ẹlẹ́bọ let them come outside now and tell us pé a ò lè tẹ̀lé ìjọba tó fi ẹbọ débẹ̀ ajana mosquito kakino bi leda ẹ bá wa sọ fún wọn pé a ò lè tẹ̀lé ìjọba let ti bari àfà márùn gba yan àfà yẹn gba am test bá sọwọ́ ẹ bá mi share fídíò ẹ bá mi share sọ́dọ̀ Mufti Ìwó ẹni ẹbọ ni wọ́n fi gbé governor Lagos State síbẹ̀ o you should just come outside I have shared it 3 times here this story buruku Nigeria can work Nigeria will work for the rich people. Stop saying Nigeria will not work. Nigeria will work for the rich people and the poor people will continue fighting each other. After this show, they will do another show. They will say, nígbà tí wọ́n wá gbé ẹbọ yẹn ká wo kini they will cover it for you again. They will cover it for you again. Ṣùgbọ́n wo tó bá ti jọmọ party wọn. Tó bá ti wà lábẹ́ godfatherism wọn, tó bá bọ́ta lọ́la. Wọ́n á wọ́n Yorubawuyi kò lè débẹ̀. Ẹ lọ wojú ẹ̀, ó sín gbẹ́rẹ́gbẹ́rẹ́ wà lójú ẹ̀. Ó gbẹ́rẹ́ wà lójú ẹ̀. Ẹlẹ́bọ ni. I am saying the truth for life. Yorubawuyi ó tọ́ màmí ẹ ṣe. Ẹ̀yin bàbá mi ẹ ṣe tẹ́ tó tọ̀rọ̀ ni mo ń sọ. They will tell you ẹlẹ́bọ ni. Challenge all those afa that were deceiving you. Tí wọ́n tàn yín nígbà yẹn pé ẹlẹ́bọ ni Sunday Igboho. Please kindly challenge them. Let them come outside and tell us that we cannot the ẹbọ ni wọ́n ṣe tí wọ́n fi gbé Sunday Igboho síbẹ̀. Most of you ní time yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní condemn ìṣẹ̀ṣe. Àwọn ẹlẹ́bọ láyé kí náà ti ẹ̀ ń sọ náà. Kí náà ń sọ? Dínúkún àlèyé dínú ti ẹ̀kọ́ náà. Kí náà ti ẹ̀ ń sọ náà? Wọ́n ní Ọlọ́run sọ pé ká má tẹ̀lé ẹlẹ́bọ kíní kan. Mi rántí àyà tí àfáà yẹn ń lò gbà yẹn. Mo wá bọ́ta pé lakum dínúkún wàlìyé dínì láyà Al-Qur'ani sọ. Lakum dínúkún wàlìyé dínì ni. Ẹ ṣe tiyín, káwa náà ṣe tiwa. Àwa ò ní ṣe tiyín, inú ò ní ṣe tiwa. Oníkàkọ́ wa máa ṣe tiẹ̀. Even Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bàbá bẹ́ẹ̀ tí ó tọ́ Abubakar. Ẹlẹ́bọ hánhánhán ni. Ẹlẹ́bọ no en pa ẹlẹ́bọ ko tó pé wọ́n máa ṣẹbọ, wọ́n máa kírun. Wọ́n máa ṣẹbọ. Àwọn ẹni good point. Wọ́n máa ṣẹbọ, wọ́n máa ṣe Islam, wọ́n máa ṣẹbọ, wọ́n máa ṣe Christianity, wọ́n máa fi ẹbọ wọn bò. Bàbá Ànábì Abubakar ẹlẹ́bọ samsam. Abubakar abukini ṭalibu de ni. Ẹlẹ́bọ samsam tí ò ní ìgbà kan bọ̀kan nínú ni. Confirma ẹlẹ́bọ. Òun ló tọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Al-Qur'ani sọ fún wa pé gbogbo ẹni tó bá fara kan Ànábì, wọ́n ní iná di èèwọ̀ fún. Wọ́n ní kò ní wọná. Don't let anybody deceive you. Don't let anybody deceive you. Wọ́n ẹni tí ara bá ti kan ara Ànábì rí. Tó ń fọwọ́ kan ara wọn báyìí. Bí Qur'ani ṣe sọ fún wa ni mi ò sí gbàtọ́ ń kọ́ mi ò sí ńbẹ̀ o. Wọ́n ní onítọ̀ wọ́n ní iná ti di èèwọ̀ fún ara ẹ̀. Wọ́n lára ẹ̀ ò ní wọná.
Abdullahi bàbá ànábì tó ànábì ẹlẹ́bọ ni Al-Qur'an sọ pé inna dina indallahi al-Islam Ọlọ́run ò ní gba ẹ̀sìn kankan lọ́wọ́ yín bí Al-Qur'an ṣe sọ fún wa o tayọ Islam inna dina indallahi al-Islam okay ẹlẹ́bọ ni bàbá ànábì Al-Qur'an dẹ̀ sọ fún wa pé tó bá ti fara kan ànábì kò ní wọná ànábì Ibrahim tẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ kama isi lọ sọ́dọ̀ ànábì Ibrahim ànábì Muhammad sallallahu alaihi wasallam gongongon wọ́n ní bá ti fara kan ànábì wọ́n ní kò ní wọná wọ́n dẹ̀ ní inna dina indallahi I am not here to condemn Islam I am here to condemn the propaganda politics of Islam tí wọ́n ṣe wọ́n kọ̀ wọn ò sòótọ́ fún yín Al-Qur'an sọ pé la'natullahi ala al-kasibina la'natullahi ala al-kasibati ìlànà Ọlọ́run kó máa bá gbogbo òpùrọ́ lọ́kùnrin ìlànà Ọlọ́run kó máa bá gbogbo òpùrọ́ lóbìnrin now ṣébi ni mo wá ń parọ́ fún yín sìn àbáwọn no ṣébi ni mo ń parọ́ fún yín sìn àbí àwọn ṣé bàbá ànábì ṣó máa wọná àbó máa wàdùjọ́ náà ó tún wá di pé ó dàgbà lẹ́yìn tó tọ́ ànábì ẹlẹ́bọ ni o òun ló tọ́ ànábì fáwọn fi di ànábì ìsìlámù o wáyé tí wá dàgbà wá sick wọn náà ànábì wá béèrè pé tó ti ń pọ̀ kákú pé báyìí ó ti rí màláìkà sàráìlù màláìkà ikú ó ti rí lẹ́gbẹ̀ẹ́ bàbá bẹ́ẹ̀ ó ti rí ní ẹ̀gbẹ́ bàbá bẹ́ẹ̀ ó wá sọ fún bàbá bẹ́ẹ̀ pé ẹni tó bá fi kẹ́lì mọ́tì ṣàádà tó bá fi gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ fẹ́yìn pínsẹ̀ tó wà bíbí kẹ́lì mọ́tì ṣàádà ní gbólóhùn la ilaha illallah tó bá fi gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ onítọ̀hún iná ti di èèwọ̀ fún ó wá sọ fún bàbá bẹ́ẹ̀ pé bàbá mi ẹjọ́ sọ pé la ilaha illallah kó sọ gbólóhùn kẹ́lì mọ̀ lẹ́nu bàbá ànábì sọ pé òun ò ní sọ ànábì wá dá ọgbọ́n ó wá ní dádì mi Soluade ní Yorubawuyi come back home to take ministerial appointment aṣíwájú ti dé Soluade I will reply you I'm coming àyànúbí sọ fún bàbá bẹ́ẹ̀ pé kí ni mo ní kẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn so bàbá ìmọ̀ sọ pé ó ní kí sọ pé la ilaha illallah then ànábì will plead on his behalf pé Ọlọ́run ṣe bó ti rí ó sọ pé la ilaha illallah bàbá yẹn sọ pé ohun tó ní kí n sọ yẹn gangan ó ní mi ní sọ ohun tó ní kí n sọ yẹn gangan bàbá yẹn sọ pé mi ò ní sọ that is to tell you pé bàbá yẹn kò fi ibi kankan gba Islam kíni báyìí bó ti kó kéré mọ́ kò gba Islam kò fẹ́ Islam ó dẹ̀ kú sí ọ̀nà ẹbọ yẹn now come and justify is he going to alujonna or you know ẹ jẹ́ kó máa tàn yín mi ò ní kò sí ẹ̀sìn Islam mi ò ní kò sí Christian but ask this our fast let them come outside and tell us let them come outside and tell us and condemn the ẹbọ tó máa bí wọn re kon bota kan wá condemn ẹbọ tí wọ́n bá bí wọn re ni mo sọ they should come outside and condemn the ẹbọ wọn ò ní condemn ẹ all the Nigerian law ẹ̀sìn gbogbo ẹ̀ torí orí ẹ̀yin tálíkà ló ti ń bounce kì í ṣorí olówó it does not work for olówó it only works for the talikas bàbá kí ló pẹ Ṣínédù àbí kí ló pẹ kare ọmọ Tinubu kí ló pẹ ne bá wo ọmọ Tinubu yẹn kí ló pẹ kare mi de fẹ́ fa kíní ìràlẹ̀ let me see ọmọ ẹ ká fọmọ Tinubu lesi o le si ni ọmọ Tinubu yẹn wọ́n lè fi page mi lẹ̀ ẹgbẹ́ láyé yẹ ọmọ Tinubu ẹ lè fi page mi lẹ̀ iṣẹ́ mo máa tọ́jà tí má dẹ̀ gba yín lójú sí tí má gba yín lójú máa affect Tinubu o tí wà láì tí má gba yín lójú máa affect Tinubu Mr. Bá bọ̀dá tó sọ̀rọ̀ fún pa Tinubu yẹn mo fẹ́ wo Ọlọ́run bá o Johnson Gbenga ẹ yẹ kí n ká fún yín o I love you guys
Online. Even if you are APC, you are PDP, you are Labour Party, oh, ní nǹkan tó fẹ́ ṣe fún mi. I just, okay, no, I'll be myself, oh, Mr. Agbenga, mo bá fi yín lésì. I just want the best. Kila ke gba God so I just want the best for you. Exactly, Kasile. Mr. Oni Yorubawuyi, come back home to take ministerial appointment. Asiwaju ti dé. Okay. Mr. Agbenga, ẹ kí sáré ja yín síbi tí mi ní pẹ́ lórí show ìwàlá yín pọ̀. Mari mi ní pẹ́ 10 minutes, 20 minutes. Ni. Okay, kon cash cruise ni. God bless you. Mr. Agbenga sọ pé àwọn kon cash cruise ni o. Ẹ kí sọ kíni kan fún yín. Wọ́n kàn fi ẹ̀sìn kó yín lómi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ni. Aṣíwájú ti dé o, Aṣíwájú ti dé o. Did Aṣíwájú tell you? Did he promise you will do anything for you? No. Tó pẹ̀lẹ́ wọ́n ti brainwash yín, ẹ ti hate Yorubawuyi, kò jẹ́ kẹ́ lè listen sí Yorubawuyi pé kẹ́ pé bàbá Aṣíwájú o, aso rock le nlo yi o, ká tó dìbò ṣé bo yin ti ẹ ṣiṣẹ́ ni, bo yin o counting. Kí ni ẹ máa ṣe fún wa? Even when Aṣíwájú went to Kano, tí Tinubu lọ sí Kano sọ fún wọn Kano pé àwọn ará Kano wọ́n ní audacity. They have the infantry because wọn kì í ṣalájẹ bánu bí ẹ̀yin Yorùbá. Ṣèyí Tinubu mother is from Shekiri. Okay, even Ṣèyí Tinubu wife is not a Nigerian, it's not a Nigerian. Nǹkan tó yà yín lẹ́nu nìyẹn. Tí woman bá bímọ fún Ṣèyí Tinubu, ẹ kì í sọ fún yín ní Lagos State bó ṣe ń lọ yìí, a di governor. Wọ́n á mú kíní kan jáde tó máa fi bò ó. So ẹ má ìka fọwọ́ lẹ̀ sọ̀rọ̀. Ẹ má ìka fọwọ́ sọ̀rọ̀. Mr. Agbenga, wọ́n láwọn kan cash kùsì ní ẹ má ìka fọwọ́ lẹ̀ sọ̀rọ̀ because I don't have much time. Ibi tí mò ń bọ̀ ni pé kábíyèsí ọlọ wọ́n ti gbà yín súnmọ́ bí láìlẹ̀ sí láwà. Tinubu went to Kano. Àwọn Kano ní infantry láti bi Tinubu pé Tinubu, what do you have for us? Wọ́n challenge because orí wọn pé orí wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Ta ló mọ èsì tí Tinubu fún wọn? Did you know the reply Tinubu gave to them? But àwọn ará Kano bi Tinubu kó tó bá débẹ̀ kí ló máa ṣe fún wa? Ẹ mọ̀ èsì tí Tinubu fún wọn. Wà ìdẹ̀gbóyìnbó wà in vogue. You don't know what is trending. Tinubu told them, wípé, I don't have anything for you. I am here to dance for you. Yes. Àwọn Kano, wọ́n bẹ̀ lọ Tinubu pé kí ló ní nípamọ́ fún wa. Ó ní I don't have anything for you. I am here to dance for you. And he danced for them. So they should not expect anything. Tó bá ṣe fún wọn luckily ni. Ẹ máa wà okay, ẹ wà all right tó bá yá. Tó kù lẹ́sẹ̀ yín tẹ́ wà ní Southwest. Tí ẹ ò tí ẹ béèrè pé bàbá kí lẹ ní fún wa o. Ẹ ṣá ń lọ ni. Yorubawuyi, ọmọ àlè, oye ti Tinubu. Yorubawuyi, ọmọ àlè, oye ti Sanwó-Olú. Ya bo. Wo ibi ni máa wà. Ojú everybody máa bó. Tó máa débẹ̀, wọ́n á tún wí kíní kan sọ fún yín. Wọ́n á tún bí kan tó máa yí yín sí, wọ́n á yí yín lẹ́pọ̀n. They know what you want already. They know àwọn èèyàn ti di vampire ní Nigeria. Vampire no máa ń pè vampire náà. No. Zombie. Àwọn èèyàn ti di zombie. Vampire àti zombie náà ni. People are just working like this in Nigeria. When they say, oh yeah, ẹgbà bí ọ̀rẹ́ kan. When I see their comments, I know them. Watch. But wọ́n sọ pé àṣàkọ́ náà kọ́ dáyẹ̀ tẹ́lẹ̀. Ọmọ àlè. Any page you will see them, they write ọmọ àlè. Ọmọ àlè Yorùbá. Ọmọ àlè. Ọmọ àlè Yorùbá. Ọdún kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ kan ṣá. When you see their comments, you will know they are mumunity. They have turned their brain to mumu. When you see their comment, you will know who they are.
àwọn Yorùbá nation olè ìgbà kan àwọn Yorùbá nation olè má ti ọ̀rẹ́ kan sí wọn lẹ́nu báyìí wọ́n ti di zombie. Yes, trust me, people are now living like zombie in Nigeria. When they tell them something, zombie. Tomati ni àwọn Yorùbá nation olè. Go and see their all of them. Anyway, they want to comment. Yoruba nation only. Yoruba nation only. Yoruba nation only. And they tell them, I want my Yoruba. When you see their comments, my Yoruba. Yorubawuyi, my Yoruba. Yoruba. They've turned them to zombie. They cannot think on their own again. Wọ́n ò ní orí tí wọ́n rò mọ́. Wọ́n ti kú ọpọlọ wọn. Zombie ammunity. Yoruba will stop to pity Nigerians. What do you expect me to say? It's not I am pitying them, and it's not that I am putting them that. But sometimes I do think, no man joke mango. Like I was coming from Isbishenisin, Mukombo Moro. Egbono. Kí ló táwọn èèyàn ṣe bí zombie no? Why tí àwọn yòó pé àwọn àfáà yẹn pé ẹ̀yin àfáà. When Sunday Igboho came outside pé a fẹ́ gba Yorùbá nation o, Yorùbá nation na o. Gbogbo ilẹ̀ ń sọ fún wa wípé ká má tẹ̀lé Sunday Igboho. Ẹ má tẹ̀lé Sunday Igboho torí pé ẹlẹ́bọ mà ní o. Sunday Igboho ẹlẹ́bọ kò lè kó wa dé ilẹ̀ lérí o. One in Yoruba nation are parrots. 99% of them, very few are real. Tí Yoruba nation bá jẹ́ parrots. Tí 99% of them are jẹ́ parrots. Tí wọ́n sọ̀rọ̀. Gbọ́dọ̀ mọ̀ pé parrot máa ń rojọ́. Parrot ò kí ń parọ́. But Nigerian government, Nigerian politicians, they are not parrots. They are so calm. Tó máa fi pa gbogbo yín tán. In different way. Emele o ní gbádùn. Emele o kówó dání. Ẹ bá ná 20 naira 200, ẹ bá ná 500 upon threats táwọn government tẹ́ni tó bá ti gbowó wọ́n máa arrest ẹni. Ìyẹn mélòó lẹ́rí tí wọ́n arrest pé tó kò gold money. Wọ́n ní arrest wọn. All the laws will bounce back. Ó máa bounce back lórí tálíkà ni kò kí ń ṣolówó. Yes, I saw talk fún yín, mi sọ pé kí n parọ́ fún yín. Let me tell you, let me remind you. Kí ló kọ àwọn tó wà ní ilé Haúsá náà? Banshaki àbí kí ló kọ wọn? Àwọn tó máa ń ṣe Muslim ní ilé Haúsá, tó máa ní ìyẹn gbọ́dọ̀ wọṣọ tó ṣára lẹ̀, ìyẹn gbọ́dọ̀ ṣe kíní kan. Tẹ́ bá wọn tó kọ àwọn tó wà ní ilé Haúsá tó ń ṣe ọlọ́pàá wọn yẹn, tó máa mú àwọn èèyàn pé wọ́n ṣe Islam, tó máa ń ná àwọn èèyàn yẹn. Okay, when ọmọ Buhari ṣèyàwó nílẹ̀ Haúsá wọ́n pe kí lórúkọ Máyọ̀kún tó bá gbéná sórí we go put it down kíní kan Máyọ̀kún mayor ó ní wọ́n pè tó wá kọrin fún wọn. Irun wo ni Máyọ̀kún gbé lọ síbẹ̀ bí wọ́n ti stage name bọ̀bọ́ yẹn Máyọ̀kún mo mọ̀ sí tó kọ tó bá gbéná sórí we go put it down. Ishwab àwọn Ishwab kí ni bí wọ́n ti stage name Máyọ̀kún tó lọ síbẹ̀ tó lọ kọrin fún wọn. Àwọn Ishwab ní sharia law tí wọ́n ní àwọn ọbẹ̀ yẹn àwọn ilẹ̀ Haúsá wọ́n tó bá gẹrun wọ́n máa dá ìjókòó báyìí gbogbo alárí àwọn fídíò oríṣiríṣi lórí Facebook tí wọ́n ń dá àwọn èèyàn jókòó tí wọ́n ń fa irun orí wọn. Táwọn Ishwab ń fa irun orí wọn. Máyọ̀kún lọ́jọ́ ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ náà ni ó lọ níjọ wedding àwọn Buhari ó kọrin. Irú ìrun wo ló gbé lọ? Máyọ̀kún náà ní stage name God bless you. Ṣé ló kọ̀tù ló gbé lọ? Wọ́n kàn ń tàn yín ni. They made everybody to cover their head from head to toe. Àwọn Ishwab àbí Ishwab ni wọ́n. Nígbà tí èèyàn kọ́ ṣe ìyàwó níbẹ̀ yẹn wọ́n ní kò one glove ojú aláfiri lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n na ìyàwó àtọkọ wọ́n tó pé
ìyàwó one glove ẹ lọ wo picture wedding ọmọ Buhari off shoulder tó ṣí gbogbo dájí ọyún ẹ lẹ báyìí ló fi ṣe wedding kí ló táwọn iṣẹ́ bá bò ná aláì wọ́n tàn yín ni o Ọlọ́run mo fi kábà kẹrẹ mo fi búra wàláì wọ́n tàn yín ni they will make the law for the talikas. Then now BBC went to Kanu láti lọ bá àwọn Ìṣìbáàbù pé Ìṣìbáàbù kí ló dé tí wọ́n ní party yẹn wọ́n kọ oyin wo ló ń rè nígbà yẹn kíní kan tó máa ń ṣọwọ́ sábẹ́ báyìí kí ló fórin yìí ṣe láti gbé yín gúrùmù orin tó máa fọwọ́ sábẹ́ tó ń ṣe challenge jẹun tó máa fọwọ́ ṣe báyìí wọ́n máa ṣọwọ́ báyìí tó máa fọwọ́ sábẹ́ pé kíní kan orin yẹn wọ́n kọ dòrò gúúsì dòrò páńpà kíní kan gbogbo àwọn orin oríṣiríṣi ni wọ́n pour champagne Ahmed Musa ṣebí Hausa ni ṣebí footballer ni tó pọ́n fọwọ́ tún Hausa ṣe irú wo ló wà lórí Ahmed Musa ṣé wọ́n gé Ahmed Musa wọ́n ti bẹ̀ sí gbé yín ní gógó gbúgbúmù ọjọ́ ìyàwó ọmọ Buhari ọjọ́ asóńtó kékeré asóńtó wọn ò jó orin ìlú wọn ò dún bẹ́ẹ̀ ìyàwó ọmọ Buhari gan ọmọ ó tún nǹkan lẹ̀ tó ń gbọ́n everything báyìí gbàgbàgbà off shoulder go and search ìyàwó ọmọ Buhari's wedding wọ́n pour champagne tá ń wò báyìí tí wọ́n pour nǹkan wọ́n pour everything àwọn Ìṣìwàbù yàbí Ìṣìbáàbù ni àwọn ni wọ́n ń fọ́ yìí tó má pàdé mọ́tò lọ́nà tó ń kó bí àbọ̀ wọ́n á mú mọ́tò yẹn wọ́n á fọ́ bí àánú ẹ̀ wọ́n á na driver lánàá sáré BBC bí wọ́n pé kí ló dé tí wọn ò ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ Buhari ẹgbọ́n tí wọ́n sọ ètò bá mọ̀ kan tí wọ́n sọ bá mi kọ́ síbẹ̀ wàláì wọ́n ń tàn yín ẹ̀sìn wà mi ní kò sẹ́sìn but politician Nigeria anything tó máa sọ fún yín pé ẹ̀sìn wọ́n ń tàn yín ní kí náà sọ fún BBC wọ́n ní Islam sọ fún wa wípé we must respect our elders and their same Islam said we should not challenge our leaders. The same way they are telling the Yoruba nation, ní right láti challenge àdùkúrẹ́ sọ pé lẹ́yìn Ọlọ́run àtànábì olórí ló kù tá máa gbé orí fún olórí ìbọn máa rẹ yín lọ́rùn olórí náà ló kù tá máa gbé orí fún continue gbórí for them continue gbé orí for them but please ẹ bá mi fídíò ẹ bá mi share ẹ bá mi share fídíò yìí kó lọ sọ́dọ̀ Mufuti kábíyèsí o bàbá wa Olúwo o kí láwà ní pẹ́ lórí o kí pọ̀pá àbí àṣẹ ìlò pọ̀pá àbí rùkẹ̀rẹ̀ kí láwà ní pẹ́ lórí o kí pọ̀pá pẹ́ lẹ́sẹ̀ o àbí kí pọ̀pá pẹ́ lọ́wọ́ o Olúwo ẹni Sunday Igboho àtàwọn Yorùbá nation wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ ẹlẹ́bọ ẹni ká má ṣẹbọ ká má ṣètùtù ká dúró de Ọlọ́run ọba Allah tí ò pé méjì APC ni o Olúwo APC ṣe Olúwo APC change ọ̀pọ̀ Olúwo please come and tell us ẹ má bínú sa mi ò rọ́bà fín lórí program Yorubawuyi àwọ̀ kí n bú ọba àwa kan máa sọ fáwọn ọba wa àwọn bàbá wa pé ẹjọ́ o ẹ bá wa bí tó ti kàn yín dédé yẹ bá wa dá sí o Olúwo you preach Islam for us ẹni ká lọ dá gbogbo ogun wa nù ẹni ká lọ dá gbogbo ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nù bàbá Olúwo kò fẹ́ yé mi I no get am I no understand Olúwo why are you not coming out to condemn the àwọn olóró tí wọ́n jáde wo ìwọ tó lọ́pọ́n fánlé tó jogún ọpọ́n fá tán ní kó lọ dànù ìyà jẹ
ìyà jẹ Sandoro sí ẹ lára ọmọ eléégún ọmọ àrẹ̀kú jayé ẹ̀yin ọmọ ọlọ́lẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ pàká wọ́n ní pàká àwọn bàbá yín ẹ̀kú àwọn bàbá yín wọ́n ní kẹ́ lọ dànù ojú yín á bọ́ ìwọ tó jogún ìwé ògùn ìgbàdí nìwọ jogún bàǹtẹ́ ni ó mọ bí wọ́n ṣe mú lúbúlúbú ojú ọlọ wọ́n yẹ máa jólè mélè tó máa fi ṣe ìṣọ́ra ó mọ bí wọ́n ṣe ń ṣe àṣírí àánú tí ò ní ìbàjẹ́ nínú wọ́n ní kó lọ dànù ìwọ náà dà láìláìláìlá ó Jésù Kristi ànábì kíní àti ẹ bá ẹ tí ọlọmọ wọn gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ọ̀pọ̀ ọmọ àgọ́ tí ò bá ṣe pàgọ́ náà ẹ̀dá mi màmá ṣe mí ní gọ́ọ̀mù tágọ̀ ń pa ojú everybody máa bò gbẹ̀yìn ṣùgọ́mù tí wọ́n ń tàn yìí ojú yẹn á bò ojú yẹn á ṣe kí ni ojú yẹn á bò mẹyẹlé jópọ̀ mọ́ gbá mọ́ àwò kò fi fọ́kọ̀ mu káànú wẹ́ẹ̀rí kíní kan ní odò tí kò tó lè gbà. This is an evidence for you. This is an evidence for each and every one of us. Kò tó lè gbà wípé kémi tó lè gbà nísìn bí ṣe wà yìí. Kémi tó lè gbà bí mo ṣe wà yìí wípé ẹbọ ò dá. Ètùtù ò dá. Gbogbo àwọn kan bàbá wa ó wà demonic. Ó wà devilish. Wọn ò dá. Ọba Solomon ti ja yin sí ó ní má dira ikú pa ẹgbẹ́ àwọn tó sọ pé kiri wọ́n dira kú aláì wọ́n tàn ẹni gbogbo àwọn tó sọ pé wọ́n dira bàjẹ́ wọ́n tàn yín ni let them come outside and said en tó ń gbé Lagos State nínú wọn kó kúrò Lagos State kó máa kó lọ sílẹ̀ Sokoto kó ní àgbà tó pé wọ́n gbé ẹbọ Lagos State fún àwọn APC láti wọlé wọ́n gbé ẹbọ l'Ọ̀yọ́ State wọ́n gbé lóògùn wọ́n gbé lọ́ṣùn wọ́n gbé káàkiri náà ti gbé ẹbọ wọ́n ti ṣe orò tomorrow they will come and deceive you tó láwọn ọmọ Ìgbò ni wọ́n fi orò yẹn lé àwọn ọmọ Ìgbò ni kí ló tí wọ́n pé mú fún tí ìwò kó bá wá fi Kùránì lé àwọn ọmọ Ìgbò lọ I am not telling you there is no power in Quran but stop condemning your fathers stop condemning your heritage your culture stop condemning Ògún wà Ọlọ́run wà ó tún wá dá àwọn èèyàn kan àwọn èèyàn tó dá yẹn ó tún gbé ayé lé wọn lọ́wọ́ Ọlọ́run kájú sí mi ṣe mí lóore Ọlọ́run máa sọ̀kalẹ̀ wá ṣe é lóore Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá ṣe é lóore àwọn ayé náà lọ́lọ́run máa rán sí ẹ tó máa ṣe é lóore Ọlọ́run á fi àjẹ lágbájá Ọlọ́run ò ní pankẹ́rẹ́ tó máa fi àjẹyàn àwọn ayé náà ló máa rán sí pé ẹ dá tẹ̀lé àfún wọn á kó ẹni pati ẹni dì wọn á lẹ̀ ẹni wọn á sán ẹni dì tààràtàrà. If they refuse to come outside and condemn all this atrocity of Labour Party is from Brazil. His father was a Brazilian. Wọ́n ní Gbadebo pé he's a Brazil. Bàbá ẹ̀ pé Brazilian slave returning ni. Michael Kayode Fabanwo máa tanra ẹ̀. Jẹ́ kó máa tàn ẹ́. The survivor was kinikan Brazil. His father is from Brazil. Jẹ́ kí wọ́n máa tàn ẹ́. Jẹ́ kí mo sọ fún ẹ. Jẹ́ kí wọ́n máa tàn ẹ́. Ìyàwó Ṣèyí Tinubu ṣọmọ Nàìjíríà ni. Kò ń ṣọmọ Nàìjíríà, go and Google search it. Ìyàwó Ṣèyí Tinubu kò kí ń ṣọmọ Nàìjíríà. That same ìyàwó Ṣèyí Tinubu tó bá bímọ fún Ṣèyí tó bá dọ̀lọ́ máa jẹ governor Lagos State. Oh, Rose Vivor. Michael Kayode olódo ni. Ìgbà tí ayé àwọn òbé ton kọ kíní kan chairman àjọ ọ̀tún ẹgbẹ́ Yinka Road ilẹ̀ barrister lawyer. Tẹ́ bá ní Brazilian returning slave ó ní and family Rose Vivor. Let me tell you, ilẹ̀ bàbá wọn tí wọ́n fún Lagos State wọ́n fi kọ́ títí Ọ̀lùsí nísìn. Ajayi Crowther, you guys, before you condemn person, before you listen to all these politicians, you say, as you look at his last name, who is Ajayi Crowther?
Ajayi Crowther was a Nigerian, no, a Yoruba, because kò sí Nigeria ngba yẹn, was a Yoruba man. Tí wọ́n tà sí oko ẹrú, he was sold to slavery. Ajayi Crowther lọ sí at the age of 60 years, wọ́n ti gbé Ajayi Crowther lọ ṣokoloko òrèké. That same Ajayi Crowther, ni wọ́n padà sí Nigeria to translate Bible fún yín. Who translated the Bible you are reading now? Ajayi Crowther. Was Ajayi Crowther not a slave? See brainwash you. Nothing Musa no go see for gate. Nothing Yorubawuyi no go see for internet. Michael Kayode, please reply me. Was Ajayi Crowther not a slave? Please, Mr. Sikiru, Yorubawuyi, I like your program, but don't go Islamic issue, please. Mr. Sikiru, don't be brainwashed. I am a Muslim, a practical Muslim. Mo fọlọ́ bá ṣẹ̀rí fún yín, Mr. Sikiru, tẹ́ bá kírun jù mí lọ, wákàtí mẹ́fà ó lẹ́ ń kí. Tẹ́ bá ti kírun jù mí lọ o, wákàtí mẹ́fà lẹ́ ń kí. Torí wákàtí márùn tèmi kò kí ń dín kankan. I am just telling you guys, this is Islam. I'm not talking about Islam generally. Abamuidin, Islam ni wọ́n condemn Sunday Igboho. I am just talking about àwọn àfáà tí wọ́n condemn Sunday Igboho báyìí pé àwọn alájà, àwọn oníkíní kan níjà pé a lè tẹ̀lé Sunday Igboho, àwọn ìyá àgbàlagbà, a lè tẹ̀lé lẹ́bọ, ìlú Islam ní Nigeria, wọ́n fẹ́ sọ ìlú lẹ́bọ. I am just asking you to share this video and ask your afars, your ustaz, your mudir, that we are condemning Sunday Igboho, condemning Yoruba nation then. Ipe ẹlẹ́bọ ni wọ́n, ask them. Wọ́n gbé ẹbọ ní APC nísìn. Sanwó-Olú wọlé. They are now saying, hey, congratulations, Sanwó-Olú. Why don't they condemn the ẹbọ? Tí wọ́n gbé ní Lagos State. Wọ́n tàn yín ni. Wọ́n tàn yín ni. Entering Brazilian slave returning. I hope I will answer your question. Your I hope I will answer your kini. Mo answer ya. That is to tell you pé wọ́n tàn yín ni. They are not telling you pé Brazilian slave returning. Bible tell Mr. Michael, because mo go Michael ló kọ yín. Ta ló translate from English to Yoruba? Ajayi Crowther. Was Ajayi Crowther not a slave? He was a slave at 5-6 years. Even Ajayi Crowther translating English Bible to Yoruba language. Ẹ kó máa stand funny. Ọmọ tí wọ́n ti jí láti ọmọ ọdún mẹ́fà. Yorùbá mélòó ló gbọ́? Wọ́n ti fi religion kó yín lómi ọbẹ̀. Mi ní kò sọ lọ́hùn. But don't let anybody deceive you. Ọkàn ẹ, ẹ̀mí ẹ, call your God. Pé Ọlọ́run ẹ, pé Elédùmarè ẹ, tó bá ṣe mọ̀ pé Ọlọ́run òróró. Ọmọ tó múlá ní ọmọ ọdún mẹ́fà lọ ṣoko ẹrú. Tí wọ́n go after how many years náà padà dá Ajayi Crowther? Ṣé 40 kìíní kan years kó náà padà dá Ajayi Crowther padà wá sí Nigeria. Wọ́n wá ní kó wá translate. Kó wá translate Bible láti English sí Yorùbá. Ṣé Yorùbá ló máa gbọ́ jù ní àbí English? And when he was here to translate Bible to Yoruba for you, you think he will translate it against his kilorukwe, his slave masters? You think Ajayi Crowther will translate it against his slave masters? He will write what they want him to write. He will translate what they want him to translate. They tell you, Anabi Isa, Anabi Yusuf, nínú Bible, Joseph, kíní kan Abraham, Ibrahim. Why they tell you Eshu is Satan? Báwo ni Eshu? Eshu supposed to be Eshus, àbí Eshua, àbí Eshus, àbí Eshan. Why do count to papọ̀? Why do Eshu papọ̀? Because Eshu, local history àwọn bàbá wa, Eshu ní òrìṣà tó máa ń ṣe ìdájọ́. Àwọn kan wà tẹ́ pé ọmọ Eshu ni wọ́n ń bọ. But Eshu ò kí ń gba bribe. Ní tí ẹ bá ṣe àbúrò ní ẹ lọ tọ́ kíní sórí Eshu fún. Eshu will judge you. 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 Eshu will judge you.
gbogbo àwọn òrìṣà yìí ni wọ́n ní bọ́lọ́run ṣe god of iron, god of kinikan, god of kí ló máa ń pè equality àbí kí ló máa ń pè mi ò gbóyìnbó ní èṣù tí ò kí n fi gbá kan bọ̀ kan nínú. Nítorí pé àwọn òyìnbó ti wá rí pé èṣù yìí gangan làwọn bàbá wa máa ń lò nígbà yẹn. Some of you will say bàbá wa lóògùn gbà yẹn kí ló tí wọ́n kó wọn lẹ́rú tí àwọn bàbá ò bá sa ògùn nígbà yẹn ni kò ní sí ìran kan, kò ní sí ìran kankan lórí ilẹ̀ tó máa jẹ́ ilẹ̀ ìran Yorùbá, wọ́n á kó gbogbo wa lọ ní. And don't forget pé lára báwọn kan ṣe ní da Sunday Igboho nísìn bẹ́ẹ̀ làwọn kan da àwọn bàbá wa nígbà yẹn. Ọba kan ní Benin, ọba Benin kan ẹni tó close mọ́ báyìí lára àwọn òjòyè ẹ̀ ló dà. Ó máa ń disappear tí wọ́n fẹ́ gbé ńgbà yẹn, ó máa disappear gbogbo àwọn oògùn tó fẹ́ kó wọ̀nyẹn ó ń disappear. Ara àwọn olóyè ẹ̀ ló lọ sọ fún wọn pé eléyìí ẹ fún lépo, eléyìí ẹ fún lẹ́ja, eléyìí ò kí ń jẹ kinní kan, wọ́n fi ba oògùn bàbá yẹn jẹ́. Don't forget ara àwọn ni wọ́n lọ ṣe àtakò fún àwọn èèyàn wá gbà yẹn, wọ́n bá wọn tí wọ́n kó lọ pẹ̀lú àwọn olórí tí wọ́n jẹ́ alákùnjẹ tí wọ́n kí ẹ̀ bí àwọn tó wà ní sìn náà tí wọ́n kí ẹ̀. Ẹnìkan ní Ajayi Crowther is the grandfather to Abat Macaulay. Abat Macaulay street wà ní Òyìnbó, ó wà káàkiri. You never condemn the name, you never condemn Oyinbo's name, but you will always condemn Yoruba's name. A slave from returning can from anywhere in West Africa. Go to West Africa. There are plenty of slave returnees community in West Africa. I don't care about that. If Rose Fiver grandfather was a slave from Brazil, and Mr. Michael, you are a Christian according to your name, the Bible you are reading was translated from English to Yoruba from a slave. Ajayi Crowther. In favor of the slave masters, the Oyinbos. You think, okay, ọmọ tó bá bí tó bá pọ̀ ọmọ ọdún mẹ́fà, ìwọ send ẹ lọ sí China. After 30 years, jẹ́ kó padà wá sí Nigeria, kò ní mọ àmọ̀lá jẹ. Á jẹ aláǹgbájú. Bí aláǹgbá, bí octopus, bí àwọn nǹkan inú omi ló máa jẹ, because that is where he grew up. And when they tell him there, at the China pé amala is dudu, amala is like Igbe, is dudu like Igbe. Before he came down to Nigeria, they will show him something that looks like amala, and that is disgusting, irritating. They will show it to your child. Wo kinele o ma npe ni amala, amala. Àwọn inú kini kan náà ti máa lọ kó jáde. It's irritating, it's disgusting. Ó lè fún ẹni cancer, ó lè fún ẹni kini kan, ó lè fún ẹni kini kan. And when your child come back to your house, káàbọ̀ ọmọ mi, Àjíkẹ́, Àkànkẹ́, Àlàbí, Àsùnlé, and you give your child amala. Àmàwá wọn ti kini tó rí nínú gbẹ̀ngbà ìgbẹ́. Why is this like this? Kò ń sí o, but ó máa rí òórùn. This is irritating. This is smelling. This is disgusting. Because they already told your child pé àmàlà ò dáa. That is the way. Road Viver, Gbadebo náà. Ṣé bó yẹ kó náà, kó di governor. Kò lè sọ èdè Yorùbá lẹ́nu. Road Viver, wọ́n ní kó lọ Gbadebo, kò lè pè ní Gbadebo, ó ní Fadebo. Fadebo àbí gini kan Gbadebo ló pè ra ẹ̀. Nígbà tí ìyá wa jáde ń ṣe ó fúnjà, my mother of the governor elect. Aba náà bọ́ta, my child is gini kan. When Road Viver was young, and the mother was teaching him in kí ló wípé èdè Igbo. When the mother was teaching Road Viver's Gbadebo èdè Igbo, where was Mr. Road Viver? Láti kọ́ mọ̀ ti ṣẹ̀lédè Yorùbá. Wọ́n ní ìlú òyìnbó ló ti lo gbogbo ayé ẹ̀. Ìlú òyìnbó tó lo gbogbo ayé ẹ̀ yẹn, ó dẹ̀ padà gbọ́ Igbo nílùú òyìnbó. Bẹ́ẹ̀ di bàbá àwọn òka Yorùbá kún èbó ni. You will see somebody
Yorubawuyi tí ò gbóyìnbó tí mi bá gbóyìnbó ṣé mi gbọ́ Yorùbá èdè bàbá mi. Good morning mo kí tí mi bá gbọ́ òyìnbó ṣé mi ò gbọ́ Yorùbá tó jẹ́ èdè ìlú bàbá mi tí mo bá ti gbé èdè Yorùbá àbùṣe ti bùṣe. Excuse me. Àbùṣe ti bùṣe tí mi bá gbóyìnbó tí mi bá gbọ́ Yorùbá. You see? Bí sọ tèmi fún yín tẹ́tẹ́ bá mi lọ bèrè lọ́wọ́ àwọn olórí wa wípé kàn jọ mo bẹ̀ ni mo bẹ̀ o kún wá bá wa condemn ẹbọ tí wọ́n gbé lẹ́kọ̀ọ́. If not, Yorùbá nation no. Yorùbá nation no going back. We gather there for Yorùbá nation. Àwa dúró de Yorùbá nation. Ti Yorùbá nation láàsì. Wọn Sunday Igboho bá jẹ́ lẹ́bọ tí ẹ la máa ṣe, tí ìlú wa la máa fẹ́, òòṣà wa la máa ṣe. Ẹ tó bá jẹ́ Mùsùlùmí kó máa lọ kírun lẹ̀ Yorùbá nation. Kristẹni máa lọ kírun lẹ̀ máa lọ church nílẹ̀ Yorùbá nation. Ẹlẹ́bọ aláwo oníkíní kan máa lọ ṣe tiẹ̀ ẹnìkan ò dí ẹnìkan lọ́wọ́. Ẹ jẹ́ kán tàn yín. Ẹ jẹ́ kí n máa lọ jà rọ́sàárọ̀ àárọ̀ kùtùkùtù àní sí àgbákò Ọlọ́run bá mi sọ yín ẹ̀ ní dààmú. Please don't be deceived with their propaganda. And if you believe Yorubawuyi lẹ́ni tó ń parọ́ fún yín, right is there. Pẹ̀lú kọ̀tẹ́ rí sí with the view and the little explanation I explained for you now. Tọ́pẹ́ Yorubawuyi ló ń parọ́ fún yín, ẹ bá mi kọ́ síbẹ̀. Tọ́pẹ́ pé àwọn tó ń campaign fún yín ni wọ́n fi propaganda náà fi ń tàn yín, ẹ kọ́ síbẹ̀. I want to see your comments. I love you. Bye-bye.